Now, me and Nana, they are the broken. You hear that? And I saw, and I'm what? Oh, yes, I usually be. So, if this now, in Nama, now, can you know about one of your? Oh, one I should be. And I should be of what? All you both are sorted. Oh, Yama, my book again. Umeweye se Yvonne Yoma, producer, Mejefa, Mejigbe. Kuna leti aye, eku yimi nuri o, ma movie o rubu denyo. Kuna leti aye, uni of me gbata. Na si yo ma po fure from Kokori Agbogan, but meji no for million rubu. Mijam we of men and we are baji, we are aware ìsinimá òrùbò kùbò ìsinmi máa wá ìjú wọ̀nyí àná ẹ̀ nígbàsá jùlọ bá yìí sàjẹ́ ẹ̀mí máa ìdúgbò àìdúgbò ṣèlérí yàrá ìsà ìrè òrùbò nípa ìbò nípa yóò bá yàrá ìjìnlẹ̀ tí ó fi máa ráyè ààrẹ dalẹ̀ pa àwọn ààrẹ sẹ́nà rẹ̀ ìwé máa ráyè sẹ́nà ìjìnlẹ̀ òrùbò náà mẹ́rin bá ní ìbò náà ráyè mọ̀ fún ẹ̀jì ìdókòwò ìmọ̀ mẹ́rin òrùbò ẹ̀jì òrùbò kí mọ̀ mọ́ ọ̀dà oúnjẹ mọ́ máa ń máa ń wò tí nà òrùbò wọ́gbọ̀ jẹ́ ẹ̀jẹ̀ rẹ̀. Okoko Ife Surubu Facebook group join and Wajo Chowero. Please subscribe to our YouTube channel. What was subscribe to our YouTube channel? It is free. Thank you. Wado.